ẹ̀yin èèyàn ọ̀rọ̀ kù ohun kọrin ni ìyẹn Destiny Boy ọ̀rọ̀ yìí ti ń fi àwọn ìdí òtítọ́ kan múlẹ̀ o tẹ́ bá ṣe àwọn àkíyèsí kan lórí ẹ̀rọ ayélujára ariwo ìyá Destiny Boy làwọn èèyàn ti bọnu látàrí fọ́nrán tí ìyá Destiny Boy ṣe ṣùgbọ́n àwọn nǹkan tó ti wá jáde náà wọ́n ní babaláwo Destiny Boy ńkọ́ ta ló ṣẹfá fún un ta ló níṣègùn ẹ̀yin èèyàn ọ̀rọ̀ ń bẹ nínú fọ́nrán yìí o àwọn èèyàn ti wá jáde o wọ́n sọ̀rọ̀ nípa babaláwo Destiny Boy náà ẹ̀yin èèyàn kí làwọn èèyàn sọ nípa ẹni tó ṣẹ́fá fún Destiny Boy àti pé ìgbésẹ̀ wo ló gbé pẹ̀lú Destiny Boy ẹ̀yin èèyàn ẹ wá nǹkan fìdílé nǹkan tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ yín rè ẹ tẹ subscribe button yín kẹ́ ẹ lè máa jàǹfààní gbogbo tó bá ń lọ lóòrèkóòrè lórí ètò Kúnlé Ìjẹ̀ṣà kí làwọn èèyàn sọ gangan ẹ gbọ́ nínú fọ́nrán yìí wọ́n sì fọ́nrán yìí sílẹ̀ ọ̀rọ̀ wà nù fọ́nrán yìí o kódà àṣírí gan wà ń bẹ pẹ̀lú ṣùgbọ́n ẹ má wàá jẹ́ ń gbà yín lákòókò ẹ jẹ́ ká gbọ́ bí fọ́nrán ọ̀hún ṣe lọ. àmọ́ Ifáyọmí ọbẹ̀ ẹ̀dú èmi ò sí gbà o àmọ́ tọmọ ẹ bá kú tòótọ́ ìwọ ló pa o iṣẹ́ tó ń gbé fọmọ ẹ lọ fà o wọ́n ní kọ́ mọ́ sẹ́fà ó sẹ́fà pápápá ọ̀sẹ̀ tó tẹ̀lé ó dẹ̀ lọ gbé mọ́tò 30 million plus mọ́tò 30 million plus ṣé tó bá sẹ́fà ṣé yẹn túmọ̀ sí pé o fẹ́ dolówó ni Ifá ò kì í sọ̀rọ̀ dolówó òun wáìnì mi ni Ifá tó bá sẹ́fà gbogbo ègún ìdílé rẹ nọ́bà òwẹ̀ dànù gbogbo èpè ara rẹ wọ́n bẹ̀ ẹ̀wẹ̀ dànù bọ̀ iye omi pé ó lówó iye omi pé ó lówó wọ́n ẹ̀sẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ̀ pé kí ló fẹ́ ó yẹ òfẹ́ lówó àbí wọ́n á ẹ̀sẹ̀ ṣẹ́ wọ́n ṣẹ́ oṣó fún ọ oṣó tó bá ti fẹ́ náà ṣẹ́ fún ọ àmọ́ Ifá oṣó ṣiṣẹ́ ìyàtọ̀ méjì ní síra wọn tó bá lọ pé nǹkan tó bá jagbára rẹ lọ o gbúdọ̀ ti kọjá àwọn éèjì kan nínú ayé kó o tó lè gbé àwọn nǹkan kan ẹni pé ikú ọ̀dọ́ ti pọ̀ ní ìsìn àbí ẹni pé kó ọ̀dọ́ pọ̀ gan àwọn kan tán gbé fáwọn nígà yẹn lọ fà fáwọn pípù yẹn lọ fà Ifáyọmí tí wọ́n bá padà rí pé wọ́n gbọ́mọ ẹ̀wọ̀n nulẹ̀ tòótọ́ ìwọ ló pọ́ ọmọ yẹn o iṣẹ́ tó gbé fọmọ yẹn lọ fà o ẹ̀yin èèyàn tó bá ti kọjá age of 35 olójú kan tán lè gbé fún ọ tó lè lò mo jẹ́ ẹ̀ tán nìyẹn wà láìtàláì pé wà ní age of 20 something tó bá lọ ń lo àwọn iṣẹ́ kan tó bá ṣọ́ra ó kú pò òjijì sí àsíá o ọmọ ìyá mi wọ́n jẹ́ ká gbé nǹkan tí ò dáa fún ẹ o you no get money bro but ó ń lo mọ́tò 30 million plus so èló ní sóò tó ń gbà láyé èló ní sóò tó ń gbà ok lẹ́nu nígbà tá a ń sọ̀rọ̀ ọmọ ẹ ó tún sọ nínú aláǹdì lẹ́nu ẹ lọ confirm nǹkan tí mò ń sọ yìí ó ní sọ nínú aláǹdì lẹ́nu ẹ̀wẹ̀ wáìnì mi ni wàá rí bùyà tí rẹ láti gbọ́rọ̀ o wà láìpẹ́ láyẹ̀ tí rẹ láti gbọ́rọ̀ o ṣé ẹ̀rí kọ́ ọ̀dọ̀ bó ṣe pọ̀ tó ni ẹ̀rí kọ́ ọ̀dọ̀ bó ṣe pọ̀ tó àbí ẹ̀ wáìnì mi ni bàá tó bí mi ò ní fáni náà tó bá wá bá ń kó fẹ́ sóògùn wọ́n ní kó mélòó lọ́jọ́ orí rẹ̀ tó bá ní pé 20 something 30 wọ́n láwọn ò lè ṣe fún ọ láyéláyé ó kánjú kú ọwọ́ àlìjẹ̀nu ló ti fẹ́ gbowó ọ̀gbẹ́ni àwọn èjì kan wà tó bá ti tí èjì ló bá ti gbé ó máa lù ẹ́ ń pọ́npọ́ pa síáṣíá rí pásídẹ̀ntì gba ọmọ yẹn ń gbà kú ni ásídẹ̀ntì ní pa ọpọlọ ọkọ àwọn yẹn eléyìí nìkan ló pọ̀ ẹbùkú wáìnì mi ni ìyẹn sọmọjú mẹ́rin pé òkè òun fẹ́ drop orin tó fẹ́ drop yìí dùn ní ẹgbẹ́ máa sọ̀rọ̀ ń pa ẹ̀ o mo ní máa sọ mo ní máa wọ̀rí mo ní but sọ pé salon na power ìwà salon jà lọ́wọ́ náà ó ní àyẹ̀fẹ́ máa wáìnì mi ni ọ̀gá ni mo jẹ́ náà ó dá salon na power
ó yá máa sọ̀rọ̀ sílẹ̀ bá ti mọ́ ó wá dilẹ̀ mọ́ wọn ló kú èmi ò tí ì gbàgbọ́ pọ́ ọmọ ilé kú o torí pé bẹ́ẹ̀ kọ́ lè ránṣẹ́ ń kú o bẹ́ẹ̀ kọ́ lè ránṣẹ́ ń kú o ọmọ 21 years old bẹ́ẹ̀ kọ́ lè ránṣẹ́ ń kú o ọmọ 21 years old èmi ò tí ì gbà o èmi ò tí ì gbà o èmi ò tí ì gbà o fídíò tó sẹ́ni sí mi wà lọ́wọ́ mi o síbẹ̀síbẹ̀ yìí tí ì gbà o ẹ sọ pé 22 years mo sọ 21 years ẹ mọ̀ rí ni 21 years lọ́mọ wọ́n ṣẹ̀ lọ 22 ni kò tí ì pé 22 tán ọdún ni ó pé 22 kò tí ì pé 22 torí gbà tí wọ́n ní yẹ lẹ́bí sọ pé 22 ni onígbà tí mọ́ǹtì ẹ bá tó pé kó tó pé 22 21 ni but no now no now ṣé bẹ́ẹ̀ ni ẹ ṣe kú ni jùkúnù mẹ́sẹ̀jì mi àjọ sọ̀rọ̀ lọ́wọ́ wá ní jùkúnù ẹnìkan sẹ́yìn fídíò sí ní sí o ọmọ yìí wà láì blessing tòótọ́ o wọ́n ní kó tí ọkọ̀ pọ̀ ẹ̀jẹ̀ wọ́n ti nà jẹ́ but ó wá tún padà pọ̀ nǹkan tó dàbí ẹ̀bù jùkúnù pé àgbákò jùkúnù wa bẹ́ẹ̀ sí sunkún wọ́n ti sunkún èmi ò gbà èyí tí ìgbàgbọ́ kọ́ ọmọ yẹn kú wà láìka láyè tí ìgbàgbọ́ dísìn àwọn tó wáyé pé ó kú ẹnìkan ní kí n má dàkú èèyàn ni èèyàn ń ṣe fọ́tò ń ṣe fídíò fún Fáyọmí ọbẹ̀ ẹ̀dúró onífá ni o àwọn kankan wà ọmọ èjì tẹ́lẹ̀ gbé fọ́mọ o ìtàn gbé fọ́mọ yẹn lọ fá o ìtàn gbé fọ́mọ yẹn lọ fá o ẹ̀ ń wáìnì mi ni ọmọ tó bí kò tí ì gbọ́jú mọ́ náà ìgbà ọlọ́mọ ẹ bímọ ìgbà ọlọ́ bímọ sọmọ tó bí kan tí ó tí ì mọ́jú ẹ̀ ni ẹ̀yin èèyàn tó bá kú nítòótọ́ tí mo padà kọ̀ǹfàmù èmi ó dragi Ifáyọmí ọbẹ̀ ẹ̀dúró èmi ó dragi Ifáyọmí ọbẹ̀ ẹ̀dúró bẹ́ẹ̀ni nǹkan tó ń gbé fọmọ ẹ jọjú orí ẹ̀ lọ jàre ìtọ́ ń gbé fọmọ ẹ jọjú orí ẹ̀ lọ alọ́mọ eré sẹ́ Destiny boy ó tún máa ṣe báyìí á tún kó àwọn ẹ̀bù jáde tó tún máa lálẹ́ ṣe jẹ́ everybody ṣé wò kí n wo ni ẹni ò kí n wo ni ó gbójú lóògùn tán ó lè láwọn èjì kan tó gbọ́dọ̀ wà kó tó máa gbójú lóògùn ọmọ tí ò tí 25 tí ò tí 30 kò 35 kò 40 kò 40 ẹ wá rí pé ká má drag ẹ tí ń gbéṣẹ́ fún ẹ ń wáìnì mi ni ṣe bí ọmọ bàbá láwo lè mi rọjò orí mi kí ló tẹ́mi náà lọ kí lọ gbé nǹkan kí lọ ra mọ́tò kí lọ everything mo ń dúró de age tó yẹ kí n ra kí n ṣe nǹkan tó yẹ kí n ṣe ni sẹ́bẹ̀lì ẹ ṣe máa ń kú ni sẹ́bẹ̀lì ẹ ṣe máa sáré kú ni ó wá pọ̀ ó pa àwọn nǹkan jáde lẹ́nu láwọn nǹkan jùjú sẹ́mi ẹ mo mọ̀ kan ẹ̀yìn ọ̀sẹ̀ sẹ́mi pé mo ti yà wèrè ni mo mọ̀ kan tí mò ń sọ. tọ́ ẹ̀yin èèyàn ọ̀rọ̀ náà lẹ ti gbọ́ yìí o ntẹ́yìn náà bá wá nílé ròǹgbà tẹ́ ẹ fẹ́ sọ ẹ sọ sí àpò kọ́mẹ́ǹtì wa ibi tá a fi àdàgbà ètò ìsọlẹ̀ síre mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà káàkiri gbogbo àgbáláyé níbi tẹ́ ẹ ti láǹfààní àtòrí ọ̀fẹ́ tẹ́ ẹ ti ń gbọ́ mi lágbára Ọlọ́run Elédùmarè ojú tẹ́ ẹ fi ń wò mí ojú náà ò ní fọ́ etí tẹ́ ẹ fi ń gbọ́ mi etí náà ò ní di oréré létí gbogbo wa ò mọ̀ gbọ́ o adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ ń bá wa wo fọ́nrán wa tẹ́ ẹ ń subscribe tẹ́ ẹ ń like tẹ́ ẹ ń share ire báyìí lójú owó rí ire lójú ọlá rí ire lójú gbogbo wa ò mọ̀ rí o ìpàdé wa bí oyin ó dàbọ̀.